ọ̀rọ̀ Ṣunnukun rèé o, obìnrin ṣègbéyàwó pẹ̀lú ọkọ méjì lẹ́ẹ̀kan náà. ẹsẹ̀ orin kan tí ògbóǹtarìgì oníjòjò ní olóyè Ebenezer Obey kọ nínú àwo rẹ̀ kan ló lọ báyìí pé àwọn ọkùnrin lè láya méjì kò burú, ọkùnrin kan ṣo lọ́ba Olúwa mi yàn fóbìnrin. èyí sì fìdí rẹ̀ múlẹ̀ pé èèwọ̀ ni fún obìnrin láti wà nílé ọkọ méjì lẹ́ẹ̀kan náà. àmọ́ ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ mọ́ o, obìnrin kan ti ń fẹ́ ọkọ méjì lóde ìwòyí. èyí sì ni ẹ̀sùn tó gbé abilékọ kan Hajiya Todun Muritala délé ẹjọ́ lọ́jọ́ ajé Monday ọjọ́ 5 oṣù karùn-ún tá a wà yìí nípínlẹ̀ Kano. bí àwàdà kẹ́ríkẹ́rí ni ọ̀rọ̀ náà kọ́kọ́ jọ nígbà tí ìgbẹ́jọ́ bẹ̀rẹ̀ níwájú onídàájọ́ Kadi Monzali Tanko Sorondiki tílé-ẹjọ́ ṣẹ̀ríà kan tó fìkàlẹ̀ sí agbègbè post office area nígboro ìlú Kano nípínlẹ̀ ọ̀hún. níṣẹ́ làwọn èèyàn tó wà ní kóòtù kọ́kọ́ kú sẹ́rìn-ín nígbà tí wọ́n ka ẹ̀sùn tí wọ́n fi kan Hajiya jáde pé ó lọ́kọ méjì lẹ́ẹ̀kan náà ló ṣe dèrò ilé ẹjọ́. gẹ́gẹ́ bí ọ̀pọ̀ èèyàn ṣe retí, obìnrin náà kọ́kọ́ ṣẹ́kanlẹ̀ pé òun kò jẹ̀bi ẹ̀sùn ọ̀hún. ó ní kí olúwa mi má ṣe dá wọn lóhùn, irọ́ ni wọ́n pa mọ́ òun. àmọ́ ọ̀rọ̀ rẹ̀ yí padà. ìyàlẹ́nu pátápátá ló sì jẹ́ nígbà tí adájọ́ pàṣẹ pé kí olùjẹ́jọ́ yìí fi Kùránì búra kó sì dáhùn ìbéèrè òun. lẹ́yìn tí wọ́n búra fún un tán, tí adájọ́ tún béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé lóòótọ́ ló ṣègbéyàwó pẹ̀lú ọkùnrin méjì lásìkò kan náà. níṣe ni ìyàwó lọ́ọ̀dẹ ọkọ yìí wọlé sùn tó sì fèsì pé lóòótọ́ ni olúwa mi. nínú àlàyé táwọn agbẹjọ́rò olùpẹ̀jọ́ ṣe, wọ́n ní ọ̀gbẹ́ni Sagiru Shuaibu Muritala ló kọ́kọ́ fẹ́ Hajiya Tundun, ó sanwó orí ẹ̀, wọ́n sì ṣègbéyàwó alárinrin léyìí tí kò tí ì ju oṣù 6 sẹ́yìn lọ. àmọ́ tọkọtaya náà kò jọ gbé ilé papọ̀. níṣe ni ọkọ gbalé fún un tó sì máa ń lọ ṣe baálé ilé lọ́dọ̀ rẹ̀ nígbàkúgbà tí oorun bá ti kàn án. wọ́n ní àìpẹ́ yìí ní ọkọ ìyàwó yìí ṣàbẹ̀wò sọ́dọ̀ ìyàwó ọ̀ṣìngín rẹ̀ ló jẹ́ ọkùnrin míì ló bá lọ́dọ̀ rẹ̀. bó sì ṣe fẹ́ pariwo lé e lórí pé ọwọ́ òun ti tẹ àlè ìyàwó òun, lọkùnrin náà ọ̀gbẹ́ni Bello Abdullahi Yankaba gbójú àgàn sókè pé òun kì í ṣe àlè o, àlè bíi ti báwo, ọkọ òun fẹ́ ìyàwó, ọ̀dọ̀ ọ̀yá òun lòun sì wà yìí. èyí ló mú kí ọ̀rọ̀ dé kóòtù ṣàríà. nígbà tí ọkọ ìyàwó kejì ń ṣàlàyé ara rẹ̀ níwájú adájọ́, ọ̀gbẹ́ni Bello ní òun fẹ́ obìnrin náà níṣu lọ́kà ni o, 100,000 náírà ní ẹ̀gbọ́n rẹ̀ ọ̀gbẹ́ni Abdullahi Umar tó dúró gẹ́gẹ́ bíi bàbá fún gbà lọ́wọ́ òun, táwọn sì fẹ́ra tí kò sì sọ fóun pé ilé ọkọ kan lòun wà rárá. àtìgbà náà lòun sì ti ń ṣe ojúṣe lọ́sàn-án lóru gẹ́gẹ́ bíi baálé ilé rere. kí la ó wá ti ṣèyí sí? nígbà tí adájọ́ Sorondiki wò sọ́tún sósì lórí ọ̀rọ̀ yìí, ó pàṣẹ pé kí àwọn agbófinró lọ túbọ̀ ṣèwádìí kúnnákúnná sí i lórí ẹjọ́ ọ̀hún láti lè fìdí òdodo múlẹ̀. ó sì ní kí wọ́n taari obìnrin ọlọ́kọ méjì yìí sí àhámọ́ náà títí di ọjọ́ 16 oṣù karùn-ún tí ìgbẹ́jọ́ yóò máa tẹ̀síwájú. ìbéèrè kan táwọn èèyàn ń béèrè báyìí ni pé bí oyún bá ti dúró sí obìnrin yìí lára, ta ni yóò ní ọmọ náà nínú àwọn bàbá méjèèjì tí wọ́n ń ṣe ọkọ rẹ̀? kí lẹ̀yin rò? Faith Adébọ́lá ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Ta Fàájì. Khadija Ali ló kà á sétí ìgbọ́ yín.